Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Èmi ni àkọ́bí Dejo lóbìnrin. Allah. Tó àwọn fọlọ́bí mi, àbúrò bàbá mi ni wọ́n. Àmọ́ mi ò gbọ́jú bá wọn. Mi ò gbọ́jú bá bàbá mi. Àwọn lọ tọ́ mi. Ẹ kú àtẹ̀mọ́ra. Láti primary school, but mo ṣe wà nínú university days, he was there. Thank you. Oníjẹ́ káwọn àbúrò ẹ̀ kan sun ẹkún báyìí. Alága Tampan gbogbo Ìkòròdú àti pè yín tẹ́lẹ̀. Alága ẹ̀jẹ̀ gba microphone lọ́wọ́ ẹ̀jẹ̀. Ẹ bá mi ẹ wo ẹ̀jẹ̀ káwọn èèyàn tó wà ń bẹ̀ ẹ̀rí náà ẹ̀jọ̀. Ẹ̀dìbò ìṣọ̀ra. Ẹgbọ́n nǹkan tí ọmọbìnrin yìí sọ, ó ní òun kọ́ ló bí òun, ṣùgbọ́n òun ló dúró ti òun. Ìgbà náà lọ́gbọ́n Dejo sì ṣe mílíọ̀nìyà o, ó sì tún dúró ti yunifásitì. Inú wọn tó bá wù ọmọ ń ṣe. Tampan success, Eko for show, Ìkòròdú, mo kí ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà wa, ọlá jẹ́ kẹ̀kẹ́ fún wa. Mo kí ẹ̀yin ọ̀gá eléré, gbogbo ọmọ ẹgbẹ́ òṣèré orí ìtàgé àti Tampan àti ANTP àti TGN, whoever, wherever taba belong sí. Mo kí wa, mo kí gbogbo ẹ̀yin ẹbí ará ọ̀rẹ́, Junior, Moise, every other one. Mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin committee, ẹ̀yin ọ̀gá wa látòrí my able governor, one time governor of Pespians in Lagos State, ọ̀gá wa Reni Shitabe, you are well appreciated, sir. Ẹ ṣé. I want to, on behalf of my national able indefatigable president of Tampan, Ogawa Ijinla of Theatre, Otumba Bolaji Amuso, I want to welcome everyone and appreciate everybody for your support so far. And we believe that this family will receive more from you. Because ọ̀gá wa Dejo ó bímọ ó ṣe dáadáa sórí ìtàgé, and we will expect everybody to please always keep in mind pé àwọn ọmọ wọ̀nyí wọ́n nílò wa jù sẹ́yìn lọ. I wouldn't want it to be a case of lẹ́yìn ní or probably 40 days ká dẹ̀ gbàgbé wọn bẹ́ẹ̀, ẹ má ẹ̀ka ṣe bẹ́ẹ̀. Ọlọ́run á gbà fún wa. Iṣẹ́ wa kò ní díṣẹ́. As we continue with the program, I welcome everybody. Thank you. Orúkọ mi ni Olúwọlé Òjòjòlú, alága Tampan Ìkòròdú. Ẹ ṣé. Ẹ bá bọ́lága wa ní àtẹ́wọ́. Àníwò ìpá àtẹ́wọ́ ń dòkó àpá. Ó dàbí ẹgbẹ́ sàsí mi. Ẹgbẹ́ ìkó lọ́dọ̀ rẹ̀. Ẹgbẹ́ ti gbogbo ọmọ mi Ìbàdàn níbi ògùn kàkọ́. Ó dàbí ẹgbẹ́ sàsí mi. Ẹjọ́ àwọn àfáàní àmàgbọ̀n ibi tí lè bí kọ́ńfọ́ báwọ̀ ẹjọ́ láàrin ìṣẹ́jú kan sí méjì lè bí kọ́ńfọ́ dà. Ẹjọ́ tó wà ń bí. Láàrin àdúgbò tí Dejo ń gbé ẹnìkan.